tèmi alálùbọ́díkà fídíò wa àtàtà ó máa continue after fídíò yìí fídíò lọ́kọláya as usual upon by two àti ìlera ọkùnrin ìlera obìnrin lápapọ̀ fídíò yìí ó jẹ mí lógún gan ni few days by mi ò tí ì ronú sùn dáadáa mo ń ronú ìlú ìta wà suddenly mo wá rí fídíò gọ́vọ́nà wa Babajide Sanwo-olu kọ́lọ́n bá mi fún wọn ní ẹ̀mí gúngùn kọ́lọ́n jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ alálùbáríkà fún àwa mẹ̀kúnnù bá ṣe elect wọn kò kí ń ṣe Lagos State lásán ni Babajide Sanwo-olu ń represent o wọ́n ń represent far nítorí pé mo mọ̀ nínú ọkàn mi pé tó bá di lọ́la bóyá something greater than governor ó lè jáde síta òun ni mo fẹ́ wá fi opportunity yìí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ̀yin èèyàn ẹjọ́ mo lè mọ̀ rí sọ perfectly bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan tí mo mean Babajide Sanwo-olu mo mọ̀ pé wọ́n close mọ́ president wa mo dẹ̀ mọ̀ pé lọ́la Ọlọ́run lè gbé yín kúrò nínú ipò yìí kó gbé yín síbi gíga jù báyìí lọ mo tún wá send fídíò yìí náà sí Alhaji Wasiu Ayinde mo send ẹ̀ sí gbogbo àwọn lọ́balọ́ba àwọn ìjòyè àwọn èèyàn tó close mọ́ president wa bàbá wa Ahmed Tinubu ẹjọ́ bẹ́ẹ̀ before kí n tó sọ mẹ́sẹ̀gì mi as a Nigerian tó ń dùn mí ẹ̀yin èèyàn tó ń dùn mí ẹjọ́ èmi ò bẹ̀bẹ̀ pé kẹ́ bá mi share fídíò rí o ẹ dákun ẹ bá wa share eléyìí ẹjọ́ ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share eléyìí ó ń dùn mí mo rò pé ibo la fẹ́ já sí ibo ló fẹ́ já sí ibo là ń lọ ibo là ń rè bẹ́ẹ̀ before ẹ bá mi wo iṣẹ́ takuntakun tí gọ́vọ́nà wa Babajide Sanwo-olu ẹ wo iṣẹ́ takuntakun tó ń ṣe apart from pé ó stand as governor ó tún look after citizen ká tiẹ̀ sọ pé nǹkan tó ń ṣe láàrin yìí ó ọ̀fẹ́ndì àwọn kan tí àwọn kan ti jáde tó ń bú wọn àwọn tó ń bú wọn yẹn náà wọ́n wà frustrated ni even me tí mò ń sọ̀rọ̀ mò ń choose words ni carefully ni frustration ló ń jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ rí sójà àwọn sójà bí mélòó kan tó ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ sí bàbá wa gọ́vọ́nà wa Sanwó-Olú yìí tí wọ́n ti sọ̀rọ̀ sí wọn chákàcháká frustration ló ń mú arákùnrin yẹn jáde tó sọ̀rọ̀ sí gọ́vọ́nà wa but nevertheless frustration ni when you are frustrated you say anything frustration ni ẹ gbọ́ ibi tí ẹ kọ́kọ́ gbọ́ àárín yìí náà. 20 minutes, I'm sure they will still carry other person. mo mọ̀ pé ẹ wo fídíò yẹn. Gọ́vọ́nà wa in action wọ́n look after somebody nínú fídíò yìí ṣe rí pé wọ́n ń béèrè lọ́wọ́ obìnrin yẹn pé and you are a graduate ó dẹ̀ fẹ́ kí wọ́n jẹ́ ẹ̀sùn kí wọ́n kó bẹ́ẹ̀ that was our great governor. On a road that I've done, is it good? And they will not hit you. Àwọn àdúró tí wọn lọ wá wà lórí wọn because a fẹ́ peace ní Lagos State. Thank you. That you have a better country. Post it and tell people this is what the kind of thing that you see. In 20 minutes, I'm sure they will still carry other person. You people that you want to don't speak for them. This is Who's in there? When your father come and arrest, them to come and arrest you. I'm a soldier, Augusta. So that's even the more reason. That's even the more reason I'm going to lock you up. That's even the more reason. They're telling me a soldier. That's even the more reason. I'm going to lock you up. Soldier, no follow law. Get in that bed. Very sorry, sir. This is where you're telling me a soldier. Don't take 4 of them. Yes. You have locked him up. Telling me a soldier. Put him there. Gọ́vọ́nà wa ẹ kúṣẹ́ takuntakun kò easy láti manage ẹ rí i pé gọ́vọ́nà wa wọ́n ti ń bínú ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá wa manage gọ́vọ́nà wa ní aspect yìí ẹ mọ́ bá wa manage ẹ̀ sí dáa ẹ bá wa manage wọn dáadáa wọ́n ti máa ń bínú púpọ̀ jù wọ́n ti máa ń bá wa bínú jù ẹ bá wa sọ fún gọ́vọ́nà wa pé sùúrù nísìnyí wọ́n lo words sójà nìyẹn sójà follow wrong way pẹ̀lú obìnrin ó ní wọ́n charge fún ó ní I'm a soldier if you are a soldier clearly to follow law and even he was in mufti kò wọ uniform even there tó bá wà ní uniform kọ́ that was wrong of you so but words táwọn lò ń bẹ̀ yẹn wọ́n lo useless so
ìyẹn ó kù díẹ̀ káàtó ẹ bá wa máa ṣe sùúrù gọ́vọ́nà wa ẹ bá wa máa ṣe sùúrù ẹ bá wa máa ṣe sùúrù kò easy lóòótọ́ láti manage great country yìí ibi tí mo wá ń lọ leléyìí ìgbà tí mo wá rí akitiyan gọ́vọ́nà yìí lórí pé kí wọ́n maintain law and order àwọn nǹkan míì náà wà tí wọ́n fojú fò tá a mọ̀ tó yẹ yín ìgbà tí mo wá rí pé gọ́vọ́nà yìí ó sì close mọ́ president wa ó sádìn àti mi nísìn láti sọ fún yín pé níbo là ń lọ Nàìjíríà we are not sure again ọmọ tálákà wá ibo là ń lọ owó onírú owó oníyọ̀ owó elépo owó aláta bísínẹ́sì pẹ́pẹ̀pẹ́ níyà àti bàbá nínú làálàá nínú lòólòó òun ni wọ́n fi rán ọmọ lọ sí school òun ni wọ́n fi rán ọmọ lọ sí school lọ́jọ́ tèní àwọn tó rí opportunity iṣẹ́ mọ̀ wá ń bí owó ni wọ́n ní kí wọ́n lọ mú wá owó gọ́vọ́nà Sanwo-olu ẹ jọ̀ọ́ mo mọ̀ kọ́lọ́run gbé yín débẹ̀ níjọ́ kan àti sìn yìí lọ ẹ dákun ẹ bá wa fight yẹ we cannot come there to fight ẹ̀yin lẹ wà ń bẹ̀ this is not only directed to Sanwo-olu alone mo ń direct ẹ̀ sí gbogbo gọ́vọ́nà ni àwọn ọmọ tálákà wá ìyá ò tí ì rówó jẹun bàbá ò tí ì rówó jẹun wọ́n try wọ́n rán ọmọ lọ sí school àmọ́ nínú organization especially uniform organization tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ ẹ sọ pé irọ́ ni tó bá jẹ́ pé òótọ́ ni ẹ bá mi fi sunday comment box pé òótọ́ ni mò ń sọ nìkan lọ mú 1 million wá kí wọ́n wá ra ṣẹ́ nìkan wá lọ mú 500,000 wá kí wọ́n wá ra ṣẹ́ nìkan lọ mú iye gbá wá kí wọ́n wá ra ṣẹ́ ìyá tó tí ì rówó jẹun níbo ni kí ọmọ rẹ ti rówó 1 million láti ra ṣẹ́ directly or no indirectly àwọn tó wà ní classes wọ̀nyí àwọn ni wọ́n fọ́ọ̀mù bad habit fáwọn ọmọ yìí ìgbà wo lọmọ ò wá ní ṣe yahoo ìgbà wo lọmọ ò ní di olè ìgbà wo ni ọmọ ò ní jọ ẹgbẹ́kẹ́gbẹ́ kó lọ mú 1 million wá kó fi raṣẹ́ kó lọ mú 1 million wá kó fi raṣẹ́ kó lọ mú 1 million wá kó fi raṣẹ́ this is wickedness ó ń ṣẹlẹ̀ and we are tired at the end of the day àwọn tó qualify ní fún wọn níṣẹ́ yẹn because àwọn tó qualify ọmọ onírú ọmọ oníyọ̀ ni wọ́n ò dẹ̀ fẹ́ hùwà burúkú ibo ni kí wọ́n ti rówó at the end of the day olè lẹ́ máa gbà síṣẹ́ torí àwọn tó lọ sí highway láti lọ jalè àwọn tó lọ ṣe yahoo àwọn ò rí owó san àwọn olóòótọ́ àwọn ọmọ gidi àwọn ọmọ alálùbáríkà tí wọ́n kọ́ṣẹ́ pẹ̀lú sweat tí wọ́n lọ school pẹ̀lú sweat táwọn òbí wọn náà wọ́n lọ sí school pẹ̀lú sweat àwọn ò ní ríṣẹ́ it is time agbógunti kìíní it is time agbógunti it is time agbógunti kí ló ṣẹlẹ̀ 20 years ago it wasn't like this 15 years ago it wasn't like this kí ló ṣẹlẹ̀ káwọn ọmọ wa raṣẹ́ pẹ̀lú owó kán wá raṣẹ́ pẹ̀lú owó ẹ̀yin kọ́mpìnì olè ẹ̀yin kọ́mpìnì mọ̀dàrú ẹ̀yin ìka èèyàn ẹ̀yin olórí bú èèyàn kán wá raṣẹ́ pẹ̀lú 1 million 2 million 5 million kán wá raṣẹ́ that's a wicked word that is wickedness ó ń ṣẹlẹ̀ ní uniform work jù ó ń ṣẹlẹ̀ all the uniform work mi ò yọ kankan sákàkà lẹ́lẹ̀ even custom kí wọ́n wá raṣẹ́ àwọn tó qualify wọn ò mọ̀ ríṣẹ́ àwọn olóòótọ́ wọn ò mọ̀ ríṣẹ́ àwọn tó fèlì tó jẹ́ pé wọ́n lè maneuver way wọn for getting money through yahoo through olè jíjà àwọn ni wọ́n mọ̀ ríṣẹ́ ẹ mọ̀ gbà wá ní nàìjíríà ọmọ common man ọmọ onírú ọmọ oníyọ̀ ọmọ aláta kò mọ̀ ríṣẹ́ owó onírú mọ̀mọ́ jẹ gbèsè owó láńpó owó gúrúmí owó heritage wọ́n fi lọ gbọ́mọ lọ sí school ọmọ parí tán kò mọ̀ ríṣẹ́ ọmọ jòkólé kò mọ̀ ríṣẹ́ ẹni kó lọ mọ owó 1 million gọ́vọ́nà Sanwo-olu ẹjọ́ báwo ni ìdọ̀tí ṣe máa kúrò báyìí àbá wílọ awíbọ̀ àwọn kan ní even àwọn tó wà ń tọ́pù àwọn náà ṣe bẹ́ẹ̀ èmi ò mọ yẹn o mi ò ní evidence fún yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwà àbàjẹ́ ni ẹ lè rí better Nigeria with this ẹ ṣàánú tálákà wa ẹ rántí bí tẹ́yìn náà ti ń bọ̀ ẹ rántí pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ mọ́ I come in peace ju pé ẹ bá wa wò ó ṣe lọ in as much as you are the governor ẹ ń ṣò wá ní samples good examples ẹ jọ ẹ fi lè sí catalogue yín ẹ bá wa fight corruption yìí ẹ jọ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ I come in peace governor Sanwo-olu ẹ kúṣẹ́.